Ìbà lónìí o, ìbà Elédùmarè ọba àjíkí, ọba àjígẹ̀, ọba tó ń pàṣẹ fún ọjọ́ tí ọjọ́ fi ń yọ, ọba tó ń pàṣẹ fún oòrùn tó oòrùn fi ń ràn, ọba tó ń pàṣẹ fún òjò tí òjò fi ń rọ̀, ọba tó ní kílẹ̀ ṣú tílẹ̀ ń ṣú, ọba tó ń sọ pé kílẹ̀ mọ́, ìbà ni mo ṣe o, ìbà Elédùmarè, mo sì bá kí ìbà mi ṣẹ o. Tọ́ mojúbà gbogbo ajúnilọ pátápátá, ìbà àti ọjọ́, ìbà àti wọ̀ oòrùn, mo sì bá kí bá mi ṣe ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálápò kàwé tí ń gbé wọn ibi kàlùkàlù mọ́gbé mi báyìí o. Mojúbà gbogbo ajúnilọ pátápátá, ìbà olúwo bẹ́ẹ̀ ni ìbà ojúgbọ̀nà, mo sì bá kí ìbà mi ṣe. Ìbà ẹ̀yin ìyá ara orúfí, ìbà ni mo ṣe. Ẹ̀yin arúgba sọmọ balẹ̀ jójújójú, ẹyẹ rẹ mọ jẹrùjẹdù, ẹyẹ rẹ mọ ẹyẹ kan fúra gajìkì tó jójú ọmọ bí kìrìkìrì ni mo ṣe pè yín lẹ́yẹ rẹ mọ nítorí sílájọ pajájẹ, nítorí sílájọ pọyẹlẹ múlẹ̀, sílájọ ní ká má dalẹ̀ ara wa, mi ní dalẹ̀ yín, ẹ má dalẹ̀ mi. Mojúbà kí ìbà mi ṣe lénìí. Mojúbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá, ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́, ìbà ni mo ṣe o. Ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà bàbá, ìbà yèyé, mo ṣe bà fún gbogbo ajúnilọ pátápátá. Tí a bá wo bí ìlú ṣe rí báyìí, a rí pé kọ́lọ́run kó ṣàánú ni, bó ṣe kan ọmọdé ló kan àgbàlagbà. Wàláì bí gbòòrò ṣe rí kò ní lè mọ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Tẹ́ bá wò, èmi sábà fi nǹkan tó bá jẹ mọ́ nǹkan owó mi fi ilẹ̀, mi kì í sábà fi sílẹ̀, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan, ṣe rí kò sí ẹ̀dá tó mọṣẹ́ tó òun ó ṣe, àṣírí tó òun ó lò, àdúrà tó òun ó gbà tí Ọlọ́run ó ṣe àmì sí o, tí ó bọ̀ sí àsìkò rẹ̀, kò sí o. Nítorí ìdí èyí, ẹ má jẹ́ àdáwọ́ gbìyànjú dúró, ṣùgbọ́n mo fi ń dá ọ lójú, mo fi ń dá ọ lójú pẹ̀lú ìdánilójú pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wà láàyè rẹ̀ tó fi àṣẹ sínú ewé àti egbò, tó o bá ṣe iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí, tó o bá ṣe lẹ́yìn oṣù mẹ́ta, o gbọ́dọ̀ mú nǹkan tó bá jọjú láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mo dúpẹ́ o. O gbọ́dọ̀ fi ẹ̀bùn tó jọjú ránṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ, mo fi iṣẹ́ kan rẹ̀ lásìkò kan, bí mo ṣe ròyìn iṣẹ́ náà ní, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé àwọn ẹ̀bùn tá a gbà lórí ẹ̀ kì í ṣe kékeré. Eléyìí náà tún rè mí sábà fi iṣẹ́ tó bá jẹ mọ́ tó bá lọ báyìí sílẹ̀, ṣùgbọ́n nítorí pé gbígbòòrò ṣe rí ọ̀nà òní bí kó dí gágá kó dí nǹkan mẹ́rin kí ẹ̀dìyẹ má dé bí àbá ẹ̀ o. Ṣe rí iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí, àwọn kan ní àwúre ni, àwọn kan ní oṣó ni. Ọmọ ìyá mi, ẹ má jẹ́ kí n parọ́, àṣírí bíbò tó lágbára ni. Bẹ́ẹ̀ ni, wọ́n bá sọ pé n tó ní agbára, àṣírí bíbò tó lágbára ni. Kí lẹ́ bá mi wá? Ṣé ẹ ti ń gbọ́ mi? Ẹ bá mi ra ọ̀gà ààyè 6, ọ̀gà ààyè, ọ̀gà bílẹ̀ tó lè gbaṣọ dáadáa 6 lẹ́ bá mi wá. Ọ̀gà yìí ẹ kó lẹ̀, ewé àgbálùmọ̀ tó bá léso lórí dáadáa, ẹ já. Ọsàn tó bá so tó léso lórí dáadáa, ẹ já. Mo rò pé wà pẹ̀lú mi. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ bá mi gbọ́ àṣírí yìí. Egbò obì àbàtà, ẹ lọ wá, ẹ gún àwọn kìíní, ẹ gún papọ̀ dáadáa. Tẹ́ ẹ bá ti gún tán, ẹ kó, tàbí kẹ́ ẹ kọ́kọ́ gún ọ̀gà 6 kó ti kúnná dáadáa, kẹ́ ẹ kó sọ́tọ̀. Tẹ́ ẹ bá ti wá gún àwọn èròjà yìí tán dáadáa, tẹ́ ẹ bá ti ń gún lọ́wọ́ lẹ́mọ̀ tú lọ́fíńdà sí, ẹ tú 3 sí nígbà tẹ́ ẹ ń gún lọ́wọ́. Ẹ wá pòpọ̀ mọ́ ọṣẹ, ẹ gún pọ̀,
ẹ tù lọ́fíńdà mẹ́ta náà sí, bíntù ni o, mẹ́ta náà sí, ó jẹ́ mẹ́fà tẹ́ tù sí, ẹ pò pọ̀ dáadáa dáadáa. Tẹ́ bá ti parí ẹ̀ tán, ẹ fi 1000 kan náírà ẹ fi tẹ́lẹ̀, ẹ kó ọṣẹ ilé lórí, ẹ wá mú àkùkọ adìyẹ tó bá gbó dáadáa ọlọ́dún mẹ́ta, ẹ dùú ẹ̀jẹ̀ rẹ̀ sórí ọṣẹ, kì í ṣe pé ẹ pò pọ̀ o, ẹ dùú ẹ̀jẹ̀ rẹ̀ lé lórí ni o. Tẹ́ bá ti dùú ẹ̀jẹ̀ rẹ̀ lé lórí, ẹ gbé pamọ́. Lẹ́yìn ọjọ́ kẹta ó di wíwẹ̀. Tí wọ́n ti ń sọ pé o ṣiṣẹ́ kan kò ṣiṣẹ́, o ṣe gbá o ṣàwo, wò ó tó bá wà nínú olè olóore ẹ̀ ó wọ̀ rí. Bẹ́ẹ̀ ni mo sọ, Ọlọ́run fi gbàdúrà sí púpọ̀. Tó bá wà ní inú olè olóore ẹ̀ wàláhì yóò wọ̀ rí. Èmi fẹ́ fi irú iṣẹ́ báyìí sílẹ̀ nítorí pé nǹkan jẹun ni. Ibi yòówù kó lè wà, kó wà nínú kọ̀rọ̀pọ̀ndú, wọ́n fi oore ńlá wọ́n fi wọ́ wá. Àṣírí bíbò tó dáa ni. Ẹlòmíì owó ọ̀sùnsùnsùn yóò kọ́ ló kàn lè pàdé ẹ̀ lójú ọ̀nà, yóò rò pé ó ń tọrọ owó ni. Kó o kàn dúdú, kó o ró dúdú, kó o kàn dúdú, yóò kàn ní gbà mo dáṣẹ. Iṣẹ́ tí mo rọra fi sílẹ̀ yìí, wọ́n ti owó san sínú àkáǹtì èèyàn. Lóòótọ́ o, kì í mọ́ parọ́ o, wọ́n ṣe transfer padà, ṣùgbọ́n ènìyàn 50,000 ló fún un. Kì í ṣe oore kan o, kì í ṣe oore kan o, tó ti rí àwọn nǹkan míì. Ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀. Ìgbà ò ní lè mọ́ wa o, wàláhì ẹni tó bá ń lo iṣẹ́ yìí owó ò ní wọ́n. Ìdájí kùtùkùtù lábẹ́ sánmọ̀ ní wíwẹ̀ rẹ̀, torí àwọn tí wọ́n béèrè mo fi sílẹ̀ tó pé. Ntí mo kàn fẹ́ kí ó ṣe àfikún ẹ̀ ni pé àgbálùmọ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ léyìí tó wà níbi tá a ti lànà débẹ̀. Ọsàn yẹn ó gbọ́dọ̀ wà níbi tá a ti lànà débẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. O ò lè máa lo iṣẹ́ ìkówó wọn bó ti lè wù kó dí tó. Wọ́n fún ọ lówó títí ẹ. Kó tiẹ̀ wá jẹ́ni tí ń tajà àbí tó sáà ní nǹkan kan lọ́wọ́ tó wó máa mú wọlé. Ó rò pé ó sẹ́sọ owó ni. Ó lè má pọ̀ o, ṣùgbọ́n pé owó wà á dá irọ́ ni. Tó o bá lò ipò tó òru kan wọ́n gbé ọ débẹ̀. Ipò tó òru kan rárá wọ́n gbé ọ síbẹ̀. Ipò tó rò pé ó lè kàn ọ́ wàláhì wọ́n fi wọ́ wá, tí wọ́n ní ẹni báyìí ló tọ́ sí ẹja fún. Wọ́n gbìyànjú ẹ̀ wò. Ẹni tí ń du ipò tí wọ́n ń dupò olóṣèlú ó jọ lójú. Ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀, iṣẹ́ tó dáa púpọ̀ ni. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. 08061408254. Lórúkọ tèmi Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì Herbal and Cosmetics Production. Àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ kò sí lè tá a lè ṣe ń bẹ̀. Ṣùgbọ́n tó bá mọ̀ pé ó mọ̀ nípa nǹkan ìbílẹ̀ dáadáa, mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run, gbé lọ bá àwọn tó bá mọ̀ nípa ẹ̀ pé kí wọ́n bọ́ ọ ṣe. Tó bá ti mọ̀ pé ó mọ̀ nípa ẹ̀, nǹkan jíjó ó ní ẹ̀kọ́ pàtàkì nínú. Nǹkan jíjó ní ẹ̀kọ́ pàtàkì nínú. Àwọn nǹkan kan wà tó bá jẹ mọ́ nǹkan owó. Tó bá jẹ mọ́ nǹkan owó, ntẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe nídìí ẹ̀, ntẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe nídìí ẹ̀, bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ ṣe níbi tẹ́ ti ń gun lọ́wọ́. Gbogbo ẹ̀ tó bá ti jẹ́ nǹkan àṣírí bò ó ní ìlànà. Àwọn tó bá mọ̀ nípa ẹ̀ ní kó gbé fún kí wọ́n bọ́ ọ ṣe o. Kó wá so ògbé kó ṣiṣẹ́ irọ́ ni o. Láti bí ọdún 12 kò tí ì sí ẹni tó lò tí ò sọ pé bó ṣe rí rẹ̀. Yóò jẹ́ fún wọn náà o. Ara àwọn nǹkan ìbílẹ̀ bàbá wa tí wọ́n ń lò tí gbogbo ẹ̀ wá fẹ́ rí bákan bákan ni. Ọṣẹ tó dáa ni. Àdúrà wa gbà Ọlọ́run ó ràn wá lọ́wọ́. 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí. 07083975513 WhatsApp nọ́mbà wa ni. Mo máa ń sọ tẹ́ bá ti ní ìbéèrè ẹ má pè wá lórí fóònù, ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ní WhatsApp, á reply yín. Torí tẹ́ bá pè ó ṣeéṣe ká má tètè gbé. Lẹ́yìn ìgbà náà tá a bá tún gbé, síbi tá a bá ti ń ṣiṣẹ́ kan lọ́wọ́ àti dáhùn dáadáa yóò fẹ́ lágbára. Ṣùgbọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì tá a bá ti rí, á reply yín. Tó bá jẹ́ pẹ́ni tó ní ìbéèrè ni,
ẹ bá fẹ́ ká bá yín ṣe kò sí wàhálà, ọlọ́run ó ràn wá lọ́wọ́. Kò síbi tẹ́ wà tí ò ní tẹ̀yìn lọ́wọ́, ṣùgbọ́n ẹ̀yin lẹ sanwó mọ́tò. Ọlọ́run ó gbàdúrà wa.